إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Alhaji Ọlọ́run iṣẹ́ lọ́wọ́ atúnidá ọ̀tá ọkọ̀ káyé ẹ̀yẹ ìbàjẹ́ kanlẹ̀ bọ́pẹ̀ tí ìbọn pè rówó láyé lọ́wọ́ wọn ìdẹ̀ dára dé ilẹ̀ ń ṣọpẹ́ akóbi ọ̀rọ̀ ikú sí ilẹ̀ òun bẹ̀bẹ̀ eléyìí tí ìbáròyé làlà òwúrà sáàtì àṣà èsì kò má máa jẹ Ọlọ́run ṣọ́ yìí lọ́wọ́ atúnidá ọ̀tá ọkọ̀ káyé ẹ̀yẹ ìbàjẹ́ kanlẹ̀ bọ́pẹ̀ tí ìbọn pè rówó láyé lọ́wọ́ wọn ìdẹ̀ dára dé ilẹ̀ ń ṣọpẹ́ ibi ọ̀rọ̀ ikú sí ilẹ̀ òun bẹ̀bẹ̀ eléyìí tí ìbáròyé làlà òwúrà sáàtì àṣà èsì kò má máa jẹ òpẹ́ ọ̀rọ̀ mi wọ́n láyé ní oṣù Ramadan tí a wà ní kó wọ́n láyé ní tí Ramadan náà dé àlẹ́ ìlú kó wọ́n láyé nínú hot tí Ramadan dá ó di 14 lẹ́yìn gbogbo tí ẹ̀ fẹ́ lórí ọba àṣepọ̀ yìí ọlọ́wọ́ láyé pé ọpẹ́ lẹ̀ ń dá ẹ̀sìn mọ́ nípa kéèyàn máa ń tọ́ púpọ̀ ọlọ́sìn níbẹ̀ sẹ́yìn tí bá ń dá pẹ́ púpọ̀ ọlọ́run níbẹ̀ sí ọlọ́run níbẹ̀ ní ìtọ́jú ọlọ́run ثم رجع البصر قرتين ينقلب إليك البصر آسيا وهو آسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سميع ولا شريك وهي تفول mo ti mọ̀ láti kékeré tí ọmọ wa bá bàbá mi. Ìgbà kéré gan-an almost every Tuesday ló máa ń wá sílé wa. Tó bá ti dé, mọ́mí ni màá sọ pé Malam Shako ti dé o. À ń máa pé with Malam Shako. So later a mọ̀ pé àbúrò dáàdi wa ni wọ́n. So there was one day, ìlú àdọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ pé àmì ní tilẹ̀ máa jẹ. Padà lọ bá máa mi pé àmì wọn láwọn ò jẹun àmì wọn à wọn kì í bẹ̀ lọ́wọ́ àbúrò bàbá yín pé kí ló máa jẹ o fẹ́ fún lè kọjá lọ sí lọ́bẹ̀rẹ̀ pé kí ló máa jẹ yẹn àtọ́ bá ní èmi ìmọ̀ since then àmì bẹ̀ lọ́wọ́ pé kí ló máa jẹ àwọn yẹn tó nígbà lọ́wọ́ sí àtúntì ìṣe very very man lọ́wọ́ sọ pé àwọn ọmọ ìgbà láti ìwé 3 àti ìdájọ́ àkékeré ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Alhaji Ọlọ́run iṣẹ́ lọ́wọ́ atúnidá ọ̀tá ọkọ̀ káyé ẹ̀yẹ ìbàjẹ́ kanlẹ̀ bọ́pẹ̀ tí ìbọn pè rówó láyé lọ́wọ́ ìdẹ̀ dára dé ilẹ̀ ń ṣọpẹ́ akóbi ọ̀rọ̀ ikú sí ilẹ̀ òun bẹ̀bẹ̀ eléyìí tí ìbáròyé làlà òwúrà sáàtì àṣà èsì kò má máa jẹ Ọlọ́run ṣọ́ yìí lọ́wọ́ àtúnidá ọ̀tá ọkọ̀ káyé ẹ̀yẹ
lẹ̀ bọ́pẹ̀ sí bọ́pẹ̀ ro láì lọ́wọ́ wọn bí ẹ dára dé mo sọ pé bí ọ̀rọ̀ yìí kò sí nílẹ̀ òun bẹ̀bẹ̀ ilé tí ìgbàrò yìí lálá òwúrọ̀ àṣà sí àṣà èdè kò má máa jẹ òpẹ́ ọ̀rọ̀ wọn láì ní oṣù rọ̀mọ̀dá jẹun kó wọn láì ní oṣù rọ̀mọ̀dá jẹun kó wọn láì ní ọmọ. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí i. Ibi tó sì mí dé o Jésù, ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan. Ibi tí o sì tún mú mi ń lọ, ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan. Bójú wọlé bẹ̀bẹ̀ mi túnbọ̀ máa ṣọ̀nà mi ní rere. Mo ti di ọmọ o, mo ti di ọmọ o, ó di ọmọ o, túnbọ̀ máa ṣọ̀nà mi ní rere. Múṣẹ́ o láyé mi o, múṣẹ́ o bá tóbi jù, wá múṣẹ́ o Ọlọ́run ìgbàlà, ìlérí ayọ̀ rere tó ṣe. Múṣẹ́ o láyé mi o, múṣẹ́ o bá tóbi jù, wá múṣẹ́ o Ọlọ́run ìgbàlà, ìlérí ayọ̀ rere tó ṣe. Ọlọ́run sọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí bí ìṣe rẹ nínú ayé mi. Afọ́jú gbọ́ tó sì ríran, tádé ti gbọ́ tó sì gbọ́ràn, tí arọ gbọ́ tó fò fayọ̀. Ọlọ́run wá sọ̀rọ̀ yẹrẹ sáyé mi gẹ́gẹ́ bí ìṣe rẹ. Olúwa Ọlọ́run wá ṣàánú mi o. Mo ti di ọmọ o, mo ti di ọmọ o, ó di ọmọ o, bàbá wa fọ̀rọ̀ mi ṣe yanu sí i. Bàbá á jẹ́ kí gbàlà mi kọjá mi lọ, dàgbà mi padà fún mi o. Mú ìgbàlà rẹ wọnú ilé mi, Ọlọ́run mi ṣàánú mi o. Mú ìgbàlà rẹ wọnú ayé mi, pàṣẹ ìgbédìde rẹ Olúwa. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí i. Ohun ọ̀tá gbàdánù lọ́wọ́ mi nípa ẹ̀ṣẹ̀ mi, wá wọn rí o, dá wọn padà fún mi o. Bàbá kan tún di lílo fógo rẹ, má jẹ́ ń jìn sí kòtò ayé, ẹlẹ́dàá mi ṣẹ̀ẹ́nú mi o. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu. Fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, fàánú yanjú ọ̀rọ̀ mi, Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí i.